ìṣòro àwa olórin láti lórúkọ especially àwa onífújì a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ eré níbi àpàlọ́ a máa fowó gbàrẹ̀ iṣẹ́ láì nípa kọ́bọ̀ a máa fẹ́ fún kọrin ṣùgbọ́n náà tí ló bá dé nígbà tá ò fowó pè wá àwa la pera wa olómìnira onísákàrà àti onígangan gbogbo wọn àyàrí wọn làwọn fẹ́ gbowó owó wo la fẹ́ pín nígbà tá ò pawó mi ò dẹ̀ rí wọn bá wí wọn ṣàláyà nílé wọn dẹ̀ tún lọ́mọ nílé àwọn gan fẹ́fẹ́ bí ṣọlá ohun tójú rí ọ̀pọ̀ púpọ̀ ṣé ká má parọ́ o láti ṣùgbọ́n ṣáà ní máa gbà bàbẹ́ ẹsẹ̀ rẹ̀ á ti ní ẹni máa rí wí nílé dúnìyàn ó láti rí rírì àìmọye alágbára àdúgbò kọ́ lọ́hùn tó kó wa yọ òkì mi fa wàhálà láìná ní lówó wọ́n lè torí ẹ̀ bẹ̀rẹ̀ ìjà kọ́fàgbára rẹ̀ wá jẹ́. ohun tójú rí ọ̀pọ̀ púpọ̀ ṣé ká má parọ́ o sàbẹ̀jọ́ ṣùgbọ́n ṣáà ní máa gbà tàntàlà ẹsẹ̀ rẹ̀ yá ti rìn. People
ṣe bàbá ilẹ̀ o. Ṣọ́mà tó kó ìgbẹ́jà pátá. Olùkọ́ nínú àwọn ọmọ àgbẹ̀rẹ̀ dájú nílé ìwé. Ọmọ àgbẹ̀rẹ̀ dájú nílé ìwé ṣe o. Bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ dábàá pẹ̀lú gbogbo ìgbà bá ṣe òní òní. Ìṣòro ní àkókò ìdádọ́dọ́.